tí ẹ̀dá bá ti sùn tó bá ti rí wípé lójú oorun wọ́n gúnyán fún òun, wọ́n rọbẹ̀ òṣìkí sí, wọ́n tó pa ògúfe náà fi dín, náà fi ṣe ọbẹ̀ òṣìkí yẹn tó wá pàtàkì ara ẹ̀ tó bẹ̀ sí jẹ́ lójú oorun, oko tó ń jẹ́ bóyá ó tún mu gúdà sí, ó sì tún lè mẹ́nẹ́ sí àti dọ̀pẹ̀yàn sọmi sí yìí á gbádùn ara ẹ̀ gan. ẹ̀ẹ̀kan náà akọ̀ tají ni. ojú oorun náà mo ti gbádùn tó tó yìí. ojú oorun yìí o nǹkan tó ń pè ní májèlé ojú oorun nìyẹn. ẹni bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ ọ̀rẹ́ mi má gba ìsàn láàyè o. báìsàn bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé ní sèmù ni. ilé iṣẹ́ kan ń bẹ tí mo mọ̀ tó fi tewétegbò ṣọmọ aráyé lóore. Yemkem International ni ó tọ́ lọ wá bá ẹ wá solution sọ̀rọ̀ ẹ. ẹ káàbọ̀ padà sórí ètò àlàáfíà táyọ̀. lénìí ohun tájọ máa gbéyẹ̀wò lórí ètò tòní ó náà la pè ní májèlé ojú oorun. májèlé ojú oorun ló ń tájọ fẹ́ gbéyẹ̀wò lórí ètò àlàáfíà táyọ̀ lénìí. gẹ́gẹ́ bí ìṣe wa aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Yemkem International àwọn la máa ń gbà lálejò lọ́sẹ̀ọ̀sẹ̀. àwọn náà máa ń yànnàná àwọn nǹkan wọ̀nyí fún wa. májèlé ojú oorun pẹ̀lú Dr. Akíntúndé Ayẹni. àwọn ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Yemkem International. ẹ kú jókòó sá, ẹ kú kalẹ̀. mo kí gbogbo ẹ̀dá tó ń wo ètò yìí nílé tó dẹ̀ tó ń gbọ́ ètò yìí pé etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ní di o. àlàáfíà oníkálukú tó wà nínú ilé kò ní di fíafíà. ẹ ṣé gan. ẹ ṣeun adúpẹ́ sà. májèlé ojú oorun dókítà wa, májèlé ojú oorun ẹ ṣé. kí ni Yorùbá ń pè ní májèlé ojú oorun? Ọlọ́run ní jẹ́ ká rí ogun àtọjú oorun jẹ májèlé. àmín. ẹni tó bá jẹ májèlé lójú oorun òun náà ń pè ní májèlé ojú oorun. májèlé ojú oorun ni pé látọjú oorun kan fúnyàn ní nǹkan burúkú jẹ. tí ẹ bá wò gẹ́gẹ́ bí àwọn ètò tí mo ti sọ sẹ́yìn, mo ti ṣe àwọn ètò kan sẹ́yìn, mo ní bí adẹ́dàá ṣe dá wa, Ọlọ́run bá dá wa ní ẹ̀yà mẹ́rin. ẹ̀yà mẹ́rin yẹn ni mo fẹ́ analyze: the physical body, the mental body, the spiritual body and the astral body. ẹ̀yà mẹ́rin ta fi ń jẹ́yàn nìyẹn. the mental body ìyẹn ni agbárí ibẹ̀ lọ́pọlọ wa wà. that is our tí mo lè pè ní pé computer, because that is where we store most of our thinkings. ìyẹn lórí wa. both the past events and the present things. ìkànnì yẹn. ìkejì ni the physical body. physical body ní nǹkan ẹ̀yà ara tá à ń wò báyìí, tá à ń wòra wa, ìṣọkùnrin ìṣobìnrin. now the third body is the spiritual body. spiritual body yẹn òun ni soul, that is the inner soul of a human being. tí ẹ̀dá bá ti kú, the spiritual body will travel back to the Almighty God. physical body la máa wò lẹ́lẹ̀. ìyẹn ni pé ẹ̀mí tó wà nínú yẹn ti lọ ti lọ. bẹ́ẹ̀ náà ni tá a bá ti sùn, a fẹ́ o akọ̀ a gbúdọ̀ sùn tó bá dalẹ́, ìbá àṣàárọ̀ ìbá o gbúdọ̀ sùn. àsìkò tó bá ti sùn yẹn physical body yẹn náà ń wò nílẹ̀ẹ́lẹ̀. Are you getting me right now? bẹ́ẹ̀ni. ó di mẹ́ta bẹ́ẹ̀ yẹn. ìkẹrin ẹ̀ òun ni astral body. astral body. astral body. astral body yẹn òun ni the most delicate part of our body. olóburú jù olóburú jù nínú gbogbo mẹ́rẹ̀ẹ̀rin. nínú gbogbo mẹ́rẹ̀ẹ̀rin. astral yẹn ló burú jù. astral body yẹn ni. kí nìdí? ẹ ṣé gan. astral body yìí kì í ṣe ń tá a lè fojú rí, inú ara ló ń gbé. inú astral body yìí ibẹ̀ ni heart wa wà, ibẹ̀ ni lungs wà, ibẹ̀ ni liver wà, ibẹ̀ ni kidney wà,
ibẹ̀ ní gbogbo ohun tó ń jẹ́ inú ara wa lọ́hùn is the astral body. That's the inner shell of our body. The reason why it's so delicate ni pé the astral body yìí òun ló connect the physical body and the spiritual body together. So without this astral body, kò lè sí spiritual body, kò lè sí the physical body. Right? bẹ́ẹ̀ Now, àsìkò tá a bá ti wá sùn yìí, àsìkò tá a bá ti sùn, ilé ayé kan là ń gbé yìí o. Tí ẹ̀dá bá ti sùn, the astral body will be connected to the astral plane. It is that astral plane that will take you to the astral world. Whatever that tó bá ti ṣẹlẹ̀ sí ẹ, whatever that happens to you in the astral world will manifest in the physical body. Tí ẹ̀dá bá ti sùn, tó bá ti rí wípé lójú oorun wọ́n gúnyán fún òun, wọ́n rọbẹ̀ òṣìkí sí, wọ́n tó pa ògúfe náà fi dín, náà fi ṣe ọbẹ̀ òṣìkí yẹn, tó wá pàtàkì ara ẹ̀ tó bẹ̀ sí jẹ́ lójú oorun. lójú oko tó ń jẹ́. Bóyá ó tún mu gúdà sí, ó sì tún lè mẹ́nẹ́ sí Abẹ́rẹ́ àti Ọlọ́run. dọ̀pẹ̀yàn. Sọ́mi sì yìí, agbádùn ara ẹ̀ gan. Ẹ̀ẹ̀kan náà akọ̀ tají ni. ojú oorun náà mo ti gbádùn tó tó yìí. Ojú oorun yìí o. Nǹkan tó ń pè ní májèlé ojú oorun nìyẹn. ìyẹn ni pé téèyàn bá jẹun lójú oorun Bẹ́ẹ̀ ni. ó jẹ májèlé nìyẹn. Májèlé. Ojú ayé la ti ń jẹun. Ẹni tó bá ti ń jẹun lójú oorun, májèlé ló ń jẹ. nǹkan míì ti wọ̀ ọ́. Sọ́mi sì yìí. Nǹkan tó bá ti wá jẹ yìí. Sọ́mi sì yìí. Tí ò bá tètè múra sí kó tó àwọn ọ̀jọ̀gbọ́n lọ, tó bá ti wá jẹ́ padà sílé ayé ṣe kò sí kó má rántí pé òun dẹ̀ jẹjẹkújẹ kan lójú oorun o. Tí ò bá múra sí, òun lábẹ̀ sí òun lá máa bí oríṣiríṣi àìsàn. We have seen a lot of cases tó ti gbé dé hospital, wọ́n á diagnose ẹ̀, wọ́n á ní wọn rí nǹkan tó ń ṣe. Ẹlòmíì wọ́n gbogbo àyàwó ẹláyé, wọ́n á gbé lọ America, wọ́n á gbé lọ England, wọ́n á gbé lọ oríṣiríṣi up to Germany. They couldn't find anything wrong. kò sì gbádùn. Kò dé lálàáfíà. Ẹlòmíì wà tó bá rìn títí. I've seen a lot of customers like that. Tó pé America, Germany, wọ́n á refer wọn pé okay o, do you know someone like this? You need to go and consult him. Mo forúkọ bu bàbá kan láṣìírí. He's a medical doctor lẹ́kọ̀ọ́ yìí. Ó ti kú. Ìyàwó ò bímọ. And he's a professor of gynecologist. Tóbi bá yẹ àgbọ̀n, ó mọ bó ṣe máa treat ẹ̀ tó máa lóyún tá bímọ. Ìyàwó tiẹ̀ kò rí tiẹ̀ ṣe. This man travel far and wide. Germany náà ti fún ní orúkọ bàbá kan mi ní dárúkọ ẹ̀, kì í ṣọmọ Nàìjíríà yìí. Ṣọ́bí sì yìí. Òyìnbó yẹn medical doctor ní Germany ló fún ní orúkọ bàbá yẹn, ó ní kó lọ sí ìlú ẹ̀. Ó ní kó lọ rí, ó ní kéèsì ìyàwó, ó ní is beyond natural. Nígbà tó wá dé ìlú yẹn, bàbá yẹn wá sọ fún yín pé ṣé o nígbàgbọ́ sí nǹkan tó máa ṣe fún ẹ? Ó lóun ní ìgbàgbọ́ sí. Right. Bàbá yìí wá fún ọkọ àti ìyàwó ní oògùn. Ó ní tó bá ti di alẹ́, ó ní kí ìyàwó ẹ̀ lo oògùn yẹn. Ó ní tí ìyàwó ẹ̀ bá ti lo oògùn yẹn, ó ní oṣù yẹn tó bá tún ti rí nǹkan oṣù tí ò lóyún kó gbà kó di gbére. Wọ́n wá padà wá sí Nàìjíríà, wọ́n dẹ̀ lo oògùn. Ìyàwó lo oògùn yẹn, òru ọjọ́ yẹn ni obìnrin yẹn rí wípé òun rí àwọn bíi angel tó sọ̀ráǹdì lójú oorun. Wọ́n wá mú igi, wọ́n bẹ̀ sí ká nǹkan nínú, wọ́n ká. Bọ́n ṣe ká kiri yẹn tán báyìí, lóbìnrin yẹn tají. Kábíyèsí Ọlọ́run. Nígbà tí ilẹ̀ mọ́ ló bá pe ọkọ ẹ̀ pé prof, nǹkan báyìí mo experience lójú oorun o. Oṣù yẹn kò mú oṣù yẹn jẹ, ọmọ ló fi bí. These are the reality. Is beyond the science. Are you getting me right now? So nǹkan tó ń ṣẹlẹ̀ ní bàbá tèmi ńgbà tó wà láyé, ọbẹ̀ mẹ́ta ló máa ń sè fún obìnrin tó bá ń wojú Ọlọ́run. Tí bàbá mi bá ti ṣe bẹ̀yẹn lẹ́ẹ̀kínní fún, tóbìnrin yẹn sọ pé bàbá mo tún ti rí o, tó ṣe fún lẹ́ẹ̀kejì,
ẹlẹ́ẹ̀kẹta kò gbọdọ̀ mú jẹ oyún ló máa fi ní. tó bá ti ṣe lẹ́ẹ̀kẹta tó sọ pé òun rí bàbá mi máa sọ pé a ní kó lọ adopt ọmọ ni a ní kò sí tó lè lọ alágbàáyé. These are the reality of life. It's beyond the science, the medical science. Fact ni. Ó kọjá ń tá a lè fojú rí. Ó kọjá òye ọmọ ènìyàn. Now tó bá ti wá gbé kinní yẹn fún jẹ tó bá ti wá jí sáyé manifestation kan tó jẹ yẹn òun ló máa wá ṣiṣẹ́ nínú ara tó jẹ́ tá à ń pè ní the physical body. tó ti yẹ nísìnyí ṣé mo sọ pé the astral body is a connector between the physical body and the spiritual body. Are you getting me right now? So òun ló máa nọ́ọ̀sì káàkiri irú ẹni bẹ́ẹ̀ yẹn kò sírú oògùn òyìnbó tó lè lò kò lè wò ẹni tó lálàkàlà ní ìsìn tó ní kọ́ bóun kọ́ fún un lóògùn kó lè máa rórun sùn yóò túbọ̀ máa lálàkàlà burúkú sí i. Unless that person goes on the spiritual realm. Òní májèlé ojú oorun ọ̀pọ̀lọpọ̀ á jẹ́ bẹ́ẹ̀ yẹn ó lè ti bẹ̀ tí ò bá múra ó lè di cancer tí ò bá múra ó lè bí àìsàn tá a máa ó lè bí àìsàn oríṣiríṣi kò ní gbádùn. Ẹlòmíì kò sí nǹkan tó rọ̀ pẹ̀lú ẹlòmíì kò sí nǹkan tó ṣe ibi pé kó jẹun lójú oorun làdánwò ti dé bá ìgbésí ayé dẹ̀ bàjẹ́ for life. Dr. Akitunde Ayenisa, oúnjẹ jíjẹ ojú oorun yìí ẹni yẹn ibi téèyàn ti ń jẹ májèlé ojú oorun ni. Tá bá tiẹ̀ wá wo tàwọ̀ tìgbàlódé ní ìsìn ẹlòmíì lè ní aláì torí mi ò jẹun sùn lálẹ́ àná ni mo ṣe jẹun lójú oorun. Kí ni tó fà á tí èèyàn fi ń jẹun lójú oorun? Ìbéèrè kìíní nìyẹn. Ìkejì ni wípé ìgbésẹ̀ wo lèèyàn lè gbé láti borí oúnjẹ jíjẹ ojú oorun? Pé téèyàn bá jí láàárọ̀ ká wò pé ó dáa ti jẹun o àti gbọ́pá àti jẹ oúnjẹ lójú oorun o. Ìgbésẹ̀ wo lèèyàn lè sáré gbé tírú ẹ̀ bá ṣẹlẹ̀? Ẹ ṣé gan. Àti pé kí ni tó ń fà á? Ẹni tó lálàá tó ní pé àlágọ̀ kò mọ nǹkan tó ń sọ ni òpònú yẹn ló sọ bẹ́ẹ̀. Torí pé ẹni tó sọ pé àlágọ̀ lónìí jórí jẹ́ ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tó bá fẹ́ bá àyàn jà wọ́n ní òru lòṣìkà máa ń ṣe ìkà jù. Wọ́n ní ṣe lójúmọ́. Òru ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá fẹ́ bà tèèyàn jẹ́ tájẹ́ bá fẹ́ jà òru ló máa jà àjọsà ìdè jà lọ́sàn-án. Àsìkò òru yẹn lọ́mọ yìí pé wàá ti sùn wàá ti pakasọ. Àsìkò tó bá ti sùn yẹn lọ́mọ pé all the three organs all the three parts of the body ló ti wà sleep. The only part of the body tó wà functional is the astral body. Àsìkò yẹn làwọn aṣebi làwọn ẹni burúkú dẹ̀ máa ń ṣiṣẹ́ jù. So n tó bá ti sùn the mental body, the physical body, the spiritual body is already down. Ó dàbí ẹni tó wo tẹlifíṣàn ni tó wo dé stage kan tó wá pa gbogbo three bodies yẹn ẹni tó kú ẹni tó sùn bígbà tó kú ni bí ẹni wà tó kú ni the same ni wọ́n ó kàn lè máa hanrun ó dìgbà tó bá jí sáyé kó tó mọ̀ pé òun ti jí kó tó mọ̀ pé èèyàn lòun. Bẹ́ẹ̀ni so at that particular time tó ti yẹ nísìnyí tó ti sùn yẹn the only body tó ń ṣiṣẹ́ nínú ara as at that time is your astral body. Ìgbà yẹn làwọn ẹni burúkú máa ń ṣiṣẹ́. Wọ́n lè lọ wò pé òkè ẹ ṣe bá ṣàsùn ẹ já lọ bá lójú oorun ó lè má jẹbi oúnjẹ lásán wọ́n lè tafà sí oríṣi kò sí nǹkan tó lè fi ṣe. Ìgbà tí mò ń wà ní Ṣómólú over 27 years ago ìyá kan sùn ó lálàá ó kàn rí pé ajá bù ń jẹ lójú oorun ni ló bá tají lórí pé ibi tó ti bù gbà tó máa tají ó ṣàwọn pájá bù ń jẹ apá tátá bù jẹ yẹn bó ṣe bẹ̀ sí yún nìyẹn ló bá dégbò ó gbé hospital náà máa gé ni. Látojú oorun. Bẹ́ẹ̀ ni ńgbà tó máa. Ẹni bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ ọ̀rẹ́ mi má gba ìsàn láàyè o. Báìsàn bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé
tèmù ni. Ilé iṣẹ́ kan bẹ́ẹ̀ tí mo mọ̀ tó fi tewétegbò ṣọmọ aráyé lóore. Yemkem International ni ó tọ́ lọ, wọ́n bá ẹ wá solution.